oṣù January Tribune Monday ìjọ kọkànlélógún oṣù kínní ọdún yìí ó ní òun ní agbẹnusọ fọ́ọ̀ni ó fi ń ṣe ojúbọ ọ̀ranyàn ní tó ń bọ nípa ọ̀ranyàn kò sọ ẹni tó sì ń lọ bá bó àtàwọn tó ń lọ bẹ̀ kò sọ wọ́n aráàlú tí ń lọ bẹ̀ tí ń bá wọn bọ ọ̀ranyàn tiwọn kò sọ ó sàn lóhùn wà ń bẹ̀ ó ní ọ̀ranyàn jẹ́ Ọọ̀ni kẹrin nígbà tó di oṣù tó tẹ̀lé ní ọdún yìí ní ọdún 2012 ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọba last year ló lèsì nípa àwọn oníwèé ìròyìn ó bá wọn sọ̀rọ̀ ó ní ọmọ kan péré lòdùà bí ó sì ní ọkàn bí ni ìyẹn jòótọ́ ó ní ọkàn bí ọmọ méje ìyẹn jòótọ́ ṣùgbọ́n kò wá ká ọmọ méjèèje nínú ọmọ méjèèje lọ́rọ̀ jẹ̀jọ́ kan Ọ̀ràngún jẹ́ kan Onípópó jẹ́ kan Ìyá tó bólú wo Olówú ó jẹ́ kan Onísàbẹ̀ ó jẹ́ kan Alákétu ó jẹ́ kan Ọba Bìíní ó jẹ́ kan Aláàfin jẹ́ kan méjèèje pé tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo òwe tí wọ́n fi ṣe ẹ̀kwárì ní ìdílé tí ń jọba ní Ifẹ̀ tí wọ́n ṣe Táwọ́lọ́wọ́ ṣe lẹ̀ tí wọ́n ń ṣe tẹ́ǹpẹ̀ ní chieftaincy declaration ìdílé mẹ́rin ní ẹ sọ pé ó ń jẹ Ọọ̀ni Ọ̀ṣínkọ́lá Láfogídó Kíyèsí àti màá sọ̀kẹ́ láìpẹ́ yìí mẹ́rẹ̀ẹ̀rin tó ń jẹ fún ara wọn okò ayíkítí la fi da ayíkítí. nínú ìwé tó wà lọ́dọ̀ mi ìkẹ́ni ní Ògbóòrú mẹ́rẹ̀ẹ̀rin ni o ìdílé mẹ́rin ní jẹ Ọọ̀ni ẹni tó bá fẹ́ mọ̀ ntó ń kálukú wí kó mú 1000 naira péré ìtí ìdílé ọba Síjúadé Olúbùṣe ẹ̀rí ogun òtúmọ̀ ẹlẹ̀ túmọ̀ ẹni òkúmọ̀ láta kúmọ̀ lóṣù ìdílé rẹ̀ wọ́n kàkọ́lẹ̀ pé iye báyìí ni Ọọ̀ni tẹ́ ti jẹ́ ńlé ìdílé àwọn ó kálukú kọ tiẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ kò wá síbi tí ìdílé bẹ̀rẹ̀ rin tí ẹ gbé sọ pé ọ̀ranyàn jẹ́ Ọọ̀ni. ẹ̀gbọ́n aládé fàládé nínú orin ẹ̀gbọ́n olóyè fòye lásán wàhálà lẹ̀ ń kóra yín sí. Ọọ̀ni tí ó gbajúgbajà nínú ìtàn Ilé-Ifẹ̀ ni Ọọ̀ni Adérẹ̀mí ní 1977 àwọn ìjọba Ọ̀yọ́ state òun làwọn fẹ́ mọ pàtó bí ipò Ọọ̀ni sì rí àti ẹni mélòó ló ń ti jẹ Ọọ̀ni tẹ́lẹ̀ rí ó sì dákọ̀ Ọọ̀ni 20 àti 4 kò sọ pọ́rọ̀ yẹn jẹ́ kanú ẹ̀ ní tí ẹ ń sá fún tí wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ sọ pé ọ̀ranyàn wà lọ́yọ̀ọ́ ó wá gbẹ́ pẹ́ nìkan gorí oyè ilé bàbá rẹ̀ ó wá lọ kí Ifẹ̀ ó nà jáde
wọn ò fẹ́ sọ̀yún wọ́n wá pa mọ̀ràn pọ̀ wọ́n yọ Ọ̀rànyàn kúrò ní iṣẹ́ tó ṣe lé Ọọ̀ni wọ́n gbà mọ̀ pọ̀ torí wọn ò fẹ́ kí Adédìnlẹ̀ Abẹ́wẹ́lá tó jẹ́ mọ Ọ̀yọ́ tó ti jẹ Ọọ̀ni rí wọn ò fẹ́ kó yọ kó máa jẹ́ mọ́ wọ́n yọ kúrò ńbẹ̀ nígbà yọ kúrò ńbẹ̀ ìjọba á gbà fún wọn wọ́n wá fi gbogbo Ọọ̀ni lẹ̀ wọ́n yọ Ọ̀rànyàn kò yẹ nísìn tó pọ́nrìn ó lé ẹnìkan kú Olúorè ó lọ sí ìlú kan mínísítà olùfẹ́ ẹni bá fẹ́ mọ̀ ó fún mo ti búwèé náà wá ìwé tí mo mú wá rà gbogbo bẹ́ẹ̀ ṣe ń jọba ńlẹ̀ Ọ̀yọ́ state ńlẹ̀ Yorùbá ó wà ń bí o ìwé ìjọba ni ó wà ń bí báyìí. torí náà tá a bá dá wọn lóhùn àfẹ́ ọ̀bọ̀jẹ̀kọ ni. ntọ́fà ní ọdún 2005 Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó pe èmi Àwùjalẹ̀ Aláké Oyèbádé Lípẹ̀dé àtọ̀ ní Ọ̀fífẹ̀ pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Yorùbá àbùkù ló jẹ́ fóun kí àwa lọ́balọ́ba tá a jẹ́ ògbóǹtagì tá a máa búra wa nínú ìwé ìròyìn òun ò fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àwa sọ fún pé ewúrẹ́ ò lóun ò bá gùtàn rẹ́ ìgbà àgùntàn níyà òun òbí dúdú ńkọ́ báwo ni Aláàfin òsì máa bá Àwùjalẹ̀ jà lórí nínú pépà àbí káwùjalẹ̀ máa bú Aláàfin àbí káláàfin máa bá Aláké àbí Aláké máa bá Àwùjalẹ̀ jà eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́ dá ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa lé yín lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn Aláàfin tó ti kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àwa tá a gbapò wọn àwọn náà ṣàkìtìyàn láti jẹ́ pé àṣà wa èdè wa aṣọ wa ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i àwọn èèyàn wá láti Island of Trinidad and Tobago wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí a ń lù ńgbà tó hàn lú ìlú dùdúrù mọ́ wọ́n gbé lù wọn wá bí ẹwà ń bí ńgbà tá à ń ṣe Ṣàngó wọ́n lù fún wa wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin. àwọn wá láti Ecuador wọ́n wá láti Mexico wọ́n wá láti ilẹ̀ Portuguese ṣé gbogbo wọn náà wá ní dèdèrè èèyàn kí wọ́n sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí. torí náà èyí tí mo sọ yìí kìí ṣe pé tí wọ́n bá fẹ́ jà míyàn ẹni tó jẹ́ Ọọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé mẹ́rẹ̀ẹ̀rin wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí Ọ̀rànyàn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ́ Ọọ̀ni kò sí kankan mẹ́. wọ́n kọ́lẹ̀ fún ara wọn wọ́n ní ẹni tó joyè jù tó pẹ́ lórí ipò Ọọ̀ni 70 ọdún ló lò wọ́n wá lé kúrò lórí oyè nígbà wọ́n lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jọ Ọọ̀ni mọ́ ìran kan dìde lóun fẹ́ jọ Ọọ̀ni wọ́n fi jẹ́ nígbà tí ó ṣoṣù mẹ́ta bóṣù mẹ́rin ó kú lọ́nà tí kò yéèyàn ìran kejì dìde bẹ́ẹ̀ náà ló ṣe kú ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran mẹ́fà lẹ́nu kẹ́kọ̀ọ́ ọ̀bájọ́ ni mọ́. nígbà àwọn ọ̀jẹ́ mọ́ wọ́n wá lọ bẹ Ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ Ọọ̀ni ó ní rárá o ìkànnì pípalẹ̀ máa ń pààyàn wọn ò tún wá bẹ̀ mọ́. wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ àwọn obìnrin
kó yọ̀ọ̀dà ó wá mọ́mọ́ rẹ̀ obìnrin tó bí síbòmíì kì í ṣèfẹ̀ ló bí sí o wọ́n ní kó wá jọ Ọọ̀ni ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀ ọmọ tí wọ́n wá mú tó wá jẹ Ọọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà ìdílé tó ń jẹ Ọọ̀ni dèní Ìjẹ̀ṣà ló bí fún ni Ìjẹ̀bú ló bu fún ni ìlú wọn sọ ṣùgbọ́n àwa Ọ̀yọ́ àmọ́ ìtí ò jẹ́ ká sọ̀rọ̀ apá àwọn olórí wa lé nígbà tó bá sanjọ́ ní ẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ àwa dákẹ́ a sọ̀rọ̀ mọ́ adákẹ́ èyí tí mo sọ yìí pàápàá Àwùjalẹ̀ ni ọba Èkó ni gbogbo wọn ni Akíolú ni wọ́n bínú pé ibà ti ní kábíyèsí mọ̀ dá wèrè lóhùn ajá ní igbó ṣùgbọ́n tá a bá sọ tẹ́ ẹ bá fẹ́ ọ̀ràn yàn tí yín bá jẹ Ọọ̀ni kẹrin wọn tiẹ̀ mọ ìgbà tó jẹ ẹnìkan ní ọ̀yàn ó ní Ọọ̀ni kẹrin ẹnìkan ní ọ̀rẹ́ kẹfà bẹ́ẹ̀ bá rán ọmọ lọ́léèwé tó bá dé tó nípò wo ló wà tó nípò kẹrin tí bàbá ẹbí tó nípò kẹfà sẹ́ni kó ti ya dèdèrè àfẹ́ mọ tẹ́ra wa lẹ̀ Yorùbá ó kálukú tó bá dọ̀rọ̀ Aláàfin kó sagbéjẹ́ mọ́wọ́ o ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó sọ agbọ́jọ́ mọ́wọ́. ní ọdún 1893 ní Carter J.T. Carter tí wọ́n fẹ́ sá fún bọ́ọ̀rọ̀ yẹn ti fi ọba sí Benin lọ́jọba lọ́yọ̀ọ́ ló ṣe nǹkan fẹ́ ló ṣe nǹkan lọ́wọ́ ńgbọ̀ lọ́wọ́ wá bí mo sọ fún pé ó ti jọba o ṣùgbọ́n nǹkan kan wà tó wá láti ṣe lọ́yọ̀ọ́ ó gbà bẹ́ẹ̀ ó sì ṣàlàyé ẹ̀fọ́ lọ́wọ́ tó jẹ Kíládéjọ 1893 Carter tó jẹ́ J.T. Carter tó jẹ́ gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ọwọ́ ààfin yìí ọwọ́ àṣàdé tálàfin ní òun gbélé gbogbo Yorùbá lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè bá mú ọ̀làjú ẹ̀kọ́ ètò ti ìlera àti máa ṣòwò wọ́n sì bá láàfin fọwọ́ síwèé pé òun gẹ́gẹ́ bíi king and head of Yorùbá land. Ní 1894 Queen Victoria wá rán Carter kó lọ wo kí ń ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́. Marquis of Ripon ni akọ̀wé ìjọba òkèèrè fún àwọn ìjọba Gẹ̀ẹ́sì. Nígbà tó débẹ̀ ó ní arrive at a camping site between the two towns of Ife and Modakeke in the night and I remained there until the following day. Ife is simply a collection of ruins while Modakeke is a travelling town with well-kept farm around it. Ó nígbà tóun dé ibì kan tóun pa àgọ́ sí láàrin ìlú Ifẹ̀ àti Modakeke òun sì dúró bẹ̀ títí ìjọ́ kejì. Ó ní Ifẹ̀ ó ti pa gbogbo lérun bẹ́ẹ̀ kò sí ilé kankan. Ògúnmọ́lá Basọ̀rún nìbàdàn ni ó lọ lálàáfin pé ló sì lọ kó àwọn Ifẹ̀ wá níbi tí wọ́n gbé sàtìpó látòkè gbó ìsọ́yà wọ́n sì tẹ̀lú mi fún wọn. Níbo lẹ wá fọ̀ pààrọ̀ yẹn sígbà tí wọ́n ti parẹ́. Ìtú wọn fẹ́ sọ fáráyé gbọ́. Ìbàdàn dọ̀kọ̀ mọ́ wọn lọ́wọ́ Ayíkítí dọ̀bà wọn lèèyàn lórí. Àwọn Ìbàdàn sì mú Ayíkítí wọn lọ fi jẹ Ọ̀ọ̀ni. Ìkẹta nu tí àwọn Ìbàdàn jẹ. Lábìrán òpó Lábìrán náà ti mú ẹni tó jẹ Ọ̀ọ̀ni náà ti mú lọ jẹ nífẹ̀ẹ́. Ètò jẹ́ ká ṣẹlẹ̀ bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ a bọ̀wọ̀ fágbà ni nítorí pé ńgbà tá ààrẹ orílẹ̀-èdè wa wà ó lóun a sì dákẹ́ àwọn òun
bàbá dákẹ́ wọ́n ní má pẹ́ ló kó bí ọmọ òkú wọ̀fà má sì pẹ́ lé bí ọmọ òkú ọ̀lẹ gbóko díẹ̀ sọ̀yọ́ gíngín défìlà pẹ́ kí. ẹ̀yin Ọ̀yọ́ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ 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 àwọn tí wọ́n fẹ́ bá fẹ́ wọ̀lú wọn á dọ̀pọ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ wo ni ó tẹnu. wọ́n ti ẹ̀sọ́ wọn ní kò sí Ọ̀yọ́ empire olówó wà èbó lóyè empire wọn faransé lẹ́yìn empire wọn germany lẹ́yìn empire wọn àwọn gẹ̀ẹ́sì náà gbogbo òru ẹ̀ní kò sí Ọ̀yọ́ empire nígbà wọn á sọ Ọ̀yọ́ province wọ́n dá Ọ̀yọ́ province sí ẹnìkùn mẹ́ta Ọ̀yọ́ division of Ọ̀yọ́ province Ìbàdàn division of Ọ̀yọ́ province Ifẹ̀ Ìjẹ̀ṣà division of Ọ̀yọ́ province ní 1914. wọ́n wá pín division kọ̀ọ̀kan wọ́n pín Ọ̀yọ́ division sí 7 district wọ́n pín Ìbàdàn sí 10 district wọ́n pín Ifẹ̀ Ìjẹ̀ṣà division sí 3 district Ifẹ̀ Ìjẹ̀ṣà Ìlá Ọọ̀ni wá ń rúlu district kan nínú district ogún tí wọ́n dálẹ̀ Aláàfin wá jẹ́ bàbá fún gbogbo 20 district. ó wá wà láti 1914 to 1959. 1938 wọ́n wá fún ọba sálárì Aláàfin gba £4,200 per annum ẹni tó tẹ̀lé Ọjàláké £2,500 Olúbàdàn £2,500 Àwùjalẹ̀ 1,700 ọba Òfìní 1,650 Ọọ̀ni of Ifẹ̀ 1,400. ìwé tí mi fi ìwé ìjọba àpapọ̀ ni o Federal Government Ministry of Information tẹ́ ẹ bá fẹ́ ẹ̀yàn ìwé ìròyìn ẹ̀wà àgbà copy ẹ̀ lọ certified true copy èyí tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ ìwé tí ìjọba ti fọ òǹtú ara ẹ̀ lù abẹ́mi wọn jẹ́ ìjọba ní federal ni. ìtawà ń ṣe lọ́yọ̀ o akọni wa tí wọ́n ṣe nǹkan mèremère fún wa a fẹ́ gbàgbé wọn gbogbo tí wọ́n ti ṣe ẹ rí àpẹẹrẹ rẹ̀ lẹ́nìí láti ọ̀sẹ̀ kan tá a ti ń ṣe ìṣenilọ́jọ̀ ìpọ́nilé ìwà ọmọlúàbí ìwọṣọ wa èdè wa kó má bàa mẹ́hẹ ní gbogbo tá à ń ṣe yìí tí ẹ bá ní kọ́ mọ ọrọ̀ alẹ́ tí ẹ bá gbọ́ Yorùbá dáadáa tó dán mọ́ránmọ́rán ìjìnlẹ̀ èdè àṣàyàn ọ̀rọ̀ tí ó bá mọ Yorùbá sọ tó sì mọ̀wé fi gbé lẹ́sẹ̀ tó bá pédè míì yóò sọ èdè tó gbọ́ yẹn dáadáa bí àwọn elédè ṣùgbọ́n tí Yorùbá gbédè rẹ̀ dáadáa tó bá ń ṣèdè Yorùbá tó má múlùmálà mo gẹ̀ẹ́tì ẹ ìsí mo fẹ́ sí rẹ kò ní túmọ̀ tó bá fẹ́ ṣèdè ẹlòmíì bàtàbàtà ní ọ̀nà sọ tẹ́ ẹ̀ bá mọ owó kà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní calculus tẹ́ ẹ̀ bá mọ̀ kà nítorí pé ọmọ Olúnlọ́yọ̀ gbogbo gbọ́dọ̀ Yorùbá mọ́nàmọ́ná ní wá ń sọ Gẹ̀ẹ́sì báwọn ó ń sọ jù wọ́n lọ age of nígbà tó ti di ọmọ mọ́kànlélógún ọdún mọ́kànlélógún ló ti gba gold medal òun ni èèyàn dúdú kìíní tó kọ́kọ́ bọ Queen Victoria lọ́wọ́ ní London. ó gba oyè lórí engineering ó gba oyè lórí ìṣirò jẹ́ ń pè mathematics nítorí pé ó gbọ́ Yorùbá ó sì lè ka owó wa àti òǹkà wa lédè Yorùbá. àwa Yorùbá ńlá kọ́kọ́ di lọ́ọ̀yà nílẹ̀ ìwò Nàìjíríà yìí Òrìṣàṣà Parada Williams
tọ́jọ́ mẹ́ẹ̀gbá. Àwa la kọ́kọ́ di dókítọ̀ lọ́kùnrin. Àwa la kọ́kọ́ di dókítọ̀ lóbìnrin. Mrs. Abímbọ́lá Awólé òun ni ní Akérèlé Ọ̀yọ́ ni. Àwa la kọ́kọ́ ṣe dentist gbogbo nǹkan bẹ́ẹ̀ nítorí pé ọ̀làjú ti dọ́dọ̀ wa ti pẹ́. Ọ̀làjú ẹ̀ la fẹ́ kó parun. Àdúpẹ́ lọ́dọ̀ gómìnà wa tìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ètò yìí ò bá ti ṣeé ṣe. Owó ní tóun ọ̀bá sílé ẹ má dámọ̀ràn lẹ́yìn òun. Gbogbo wọn gbogbo àtàrẹ náà Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yín o. Ẹ bá ní kí gómìnà pa àdúpẹ́ o. Gbogbo àwọn amòfin wa olórí àwọn adarí aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti London ló ti sáré wá kò gbádùn tẹ́lẹ̀ ó láti sáré dé lóru àná ni ó sọ pé òun wà ń bí adúpẹ́ lọ́rọ̀ rẹ̀. Sẹ́nétọ̀ Adéṣeun kò ní rẹ̀ o adúpẹ́. Àwọn ọmọ wa àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ adúpẹ́ lọ́dọ̀ yìí láti ìjẹ́jọ́ tá a ti bẹ̀rẹ̀. Àwọn oníwèé ìròyìn àwọn oní tẹlifíṣàn tí wọ́n ń gbé wa sáfẹ́fẹ́ àwọn agbófinró ní ẹ̀ka adúpẹ́ lọ́dọ̀ yìí. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀ tó fún wa lélùbọ́ ẹ̀ tó fún wa lẹ́fọ̀ọ́ ẹ̀ tó fún wa níṣu adúpẹ́ lọ́dọ̀ yìí. Ẹ̀ tó bá ní ránṣọ àwọn télọ̀ bíríkìlà gbogbo yín àwọn tí ń tọ́ tí sẹ́nìkan sọ pé amárayá amúlera ọyá adúpẹ́ lọ́dọ̀ yín gbogbo yín adúpẹ́ o ẹ ṣé o. Gbogbo àwọn tó jókòó sí wa ó ń lù wa àwọn tó dára lára yá àdúpẹ́. Tèmi ni pé mo fẹ́ bẹ̀ yín Aláàfin ò ní ọ̀tá àbí kò yín ẹ tó wá ti di Aláàfin kò lọ́tà mọ́. Àjókòó ń bí ní òru àná òjò tọrọ a lè mọ̀ pé a lè ṣe kankan bí Ọlọ́run kẹ́ wa púpọ̀. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́dọ̀ yín o. Ẹ délé lálàáfíà. Bàbá yìí àdó. Ètùrí bàbá kan ìṣẹ̀dálẹ̀ lọ́lọ́yọ́ bàbá náà mi létí àkàntúnkò bàbá Ṣàngó. Orúkọ tí ìyá rán mi létí ni pé Àjùmọ̀ní ni lọ́rọ̀yàn jẹ́ òun ló bí Ṣàngó ló sì bí Àjàká. Bẹ́ẹ̀ ni mo kí un. Ọ̀rọ̀yàn ló ń pè yẹn ìyá ń pè yẹn. Títí fẹ́ àṣọ gbogbo èyí ń lẹ̀ Ọ̀yọ́ nìkan ni ẹni wọ́n lè pe Ọ̀rànyàn làwọn ayaba lè pè. Ọ̀nà mẹ́ta náà ti ń pè. Wọ́n á fi Yorùbá pè, wọ́n á fi rárá pè, wọ́n á fi orin ọba pè, àjẹ́ kó parí lọ́yọ̀ọ́. Well, I want to appreciate and thank on behalf of myself, the Oyomesi, and the Obas from Oyo State. I want to thank the Governor of Oyo State for his support for revival of our culture and tradition in all manifestations. All our sponsors, what we are doing here, we are not out to vilify, castigate anybody. We are here to revive our culture and to bring to the fore the intrinsic value of our tradition. If we are able to do this, we will be able to convince the international community that our culture is not fetish and is not antidated or against civilized norms. If we are able to do this, we will have been able to achieve much. So what we have done briefly from the past 1 week is to resuscitate our living culture. We thank all of you who have come here from far and near to participate in this cultural festival. May the Almighty God ensure your safety back